to screen. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ibi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ibi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Ọba ẹnu gàdàgbà ni mo rí o kó ni o. Ní kíni? Ajá rí mọ́. Kí ló ṣẹlẹ̀? Nínú àwẹ̀. Kí ló ká? Tó bá ní gàdàgbà ni mo rí o nínú kókó ìwé ìròyìn. Ògbọ́n tó ń pè béèrè kó ni o. Kí ló rí? Ẹlẹ́yà tó ń ṣe slippers ókè ní ìsìn. Àwọn ní àwẹ̀ nínú àwẹ̀ èdè ń jẹ rice. Èdè tó wá ń ó tó wá jẹ́jọ́ lọ rice. Mo ṣàwò pé kí ló ṣẹlẹ̀ tó ń ìgbà gbogbo lé kan kí ló ẹ̀yin ní ẹ̀yin jẹ́jọ́ lọ rice. Kí ló rí gan tó ń pariwo? Ó ń pariwo mo ń jẹun. Kí ló rí tó ń pariwo sí? Ṣé o mọ reason ìdí tí mo ṣe ń jẹun yìí ṣó mọ? O ò béèrè ọ̀kan pariwo ó ń jẹun nínú àwẹ̀. Kí ló rí? Kò sí nǹkan tí mo fẹ́ rí kọjá wípé why tí ó fi jẹ́ wípé bó ṣe ṣe wáàsí fún wa tó pé àwẹ̀ o ẹ̀yà sí mímọ́ o ẹ ṣe gbàwẹ̀ ṣá gbogbo alámọ̀ wípé nígbà tá bá tó fẹ́ ṣínú ká tó jẹun àwa táwa ń gbàwẹ̀ àrọ́gbọ́n dá sí ẹ̀yin wá ń gba àwẹ̀ ẹ wá ń dọ́gbọ́n sí lọ́wọ́ ẹ̀yìn kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣebí wàá tẹ̀sí bèrè lọ́wọ́ mi pé kí ni reason tí mo ṣe jẹ oúnjẹ tí mò ń jẹ? Ṣebí mo rí nǹkan àlejò mi ni mo rálejò ni náà. Okay ẹ rálejò bàtẹ ò sí lẹ́nu ọ̀nà irọ́ ṣe bá yín jẹ́ báyìí torí Ọlọ́run ta ló fẹ́ ní àlejò tí bàtẹ ò ní sí lẹ́nu ọ̀nà. Lákàyè kan ṣoṣo báyìí lákàyè ẹ̀yẹ̀ kan bó ṣe ń kó kéré mọ́ òní wàláì òní lákàyè. Ọlọ́run gbọ́n wa. Ṣé àlejò bíi tìyẹn ni mò ń sọ tó ń wá bàtà káàkiri lẹ́nu ọ̀nà sí ṣàlejò bàtà ni mò ń sọ. Mo ní mo rálejò wálẹ̀ ṣèpọ̀ báyìí ṣọ́run ẹ sí mi gangan ni. Ẹ̀yin lẹ lálejò ẹnu yín náà tẹ́lẹ̀ máa ń bízì ní 247 àlejò wo lẹ tún wá fẹ́ ní àlejò wo lẹ tún fẹ́ ní nínú àwẹ̀ etí ẹ̀yà àwẹ̀ sí mímọ́ bí n gbọ́rí láyé mi pé kó ọmọ ukọ̀ àbí oṣooṣù sọ fún mi pé òun ń àlejò kí ló fẹ́ ní. ṣọ́run ẹ sí mi ni ṣọ́run ẹ sí mi gangan ni ṣé wọn kì í gbalé ni mo gbalé ni ṣé wọ́n rún ẹ sí mi ni àbí kí ló dé kí ló ṣẹlẹ̀ afáwàjì kí ló dé gangan ṣọ́nrán yín sí mi ni ṣọ́nrán ẹ sí mi ni kí ló ṣẹlẹ̀. Wọ́n rán mi. Ó yá ẹ ṣàkọjá ẹkọjẹ jẹ ráyè jẹun yìí gbádùn. Òun lè rẹran méjì ló wà ń bẹ o. Kí ló kún ẹ. Kò sí problem lọ́sàn-án àwẹ̀. ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ibi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ibi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi. Wajib subhanallah Wajib lọ́sùn àwẹ̀ ló pàtẹ oúnjẹ báyìí táfàdẹ̀ máa sọ fún wa wípé àwẹ̀ yìí ó ṣe kókó ó ṣe pàtàkì ni wọ́n tún mú méjì àtẹ̀wà ló tún fi sí ẹbí Wajib ayé máa ti ta ayé ti porúkú tó mojú àfààná ẹ máa calm down any anger issue now ẹdẹ ìsìn
mò ń jẹun kí ni mò ń jẹ ẹ̀hẹ́n. Àga àfà Jamiu tó kúkúrú yẹn tó bá mú àfà Jamiu tó bá mú orúkọ ọjọ́ yẹn tó fún ẹ. Jamiu kúkúrú tó bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n máa tún máa fi tíra gbàdùn àwọn gbọ́ àlùkùndí àlùsúndú àlùbándì àlè gbogbo ẹ̀ lọ́ fi tó wa létí síbẹ̀síbẹ̀ náà ò gbọ́ tí ẹ kò máa jẹ lóòsàn àwẹ̀. ṣé eléyìí tí mò ń ṣe sí mo rí nǹkan àlejò mi kọ́ ni. Orí nǹkan àlejò ẹ. Bó ṣe wà yìí mò ń gbo àwẹ̀ ń gbò mí mò ń gbo àwẹ̀ ń gbò mí mo tún aago 6 gbóhùn tí ìlú olú ẹ̀ ti fẹ́ dákú mo wá wò pé òkè kí ló lè ṣẹlẹ̀ o mo kọ́ fẹ́ lọ mu míìkì ni mo wá wò pé àti máa mu míìkì mo ti já àwẹ̀ má jẹ́ kí n já àwẹ̀ yẹn ibi tí mo ti ń kọjá lọ mo kàn rí ajá ilé wa olóṣù ẹlẹ́yà tó ń ṣe fìpà ẹ̀wò mo kàn rí tó pàtó oúnjẹ síwájú mo ní mo ní lọ́sàn-án àwẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ̀yin bíbù yẹ ẹ bẹ̀rù Ọlọ́run o ọba ní òun lálejò ni ìwọ lálejò ní ọ̀dà kò sí problem ìwọ tá a ti mọ̀ pé tẹ́lẹ̀ náà o èyí ṣe kó má lálejò yàrá ẹ̀ máa ń bísí ló máa ń bísí bọ̀ ni n bá kó dà kò sí problem ní tó ti lè mú ìwọ tó ti lè ṣọ́ọ̀kì àwẹ̀ tó dọ́gbọ́n sí èmi náà dọ́gbọ́n sáwẹ̀ mi àwẹ̀ mi ò gbọdọ̀ ṣubú Wàjíwù kò jáwẹ̀ Wàjíwù mo ṣe gbà pé tiẹ̀ kà ní tiẹ̀ ayé ti ṣàwálàwálà. ṣé so ìwọ ní báwẹ̀ ṣe ń gbù ẹ̀ ìwọ ń gbàwẹ̀ àwẹ̀ ń gbù ẹ̀ ìwọ ń gbàwẹ̀ ṣé wọ́n á dẹ̀ mú àfọ̀ mọ́lẹ̀ bó o bẹ́ẹ̀ tó bá dẹ̀ lálejò wá má àlejò wá ti mọ́lé ṣe bí ló bá tán ajá tó dẹ̀ ń wò yìí tó ń jẹun tí ó ti gíní ayé méjì ó ti jẹ porúkú tí mo ṣe ìwọ bẹ́ẹ̀ ṣe wá yìí ẹgbẹ̀ òun nínú rẹ̀ ẹni tó bá ṣe orúkọ báyìí orúkọ tẹ́ ṣe nínú Al-Qur'an wọ́n bá tẹ sílẹ̀ fẹ́lẹ́fẹ́ báyìí ló máa tẹ sílẹ̀ wọ́n máa domi lùgbà wọ́n máa fin lẹ́gbà wọ́n máa domi láwọn fin lẹ́gbà wò mo ń lọ ọ̀dọ̀ àfáà báyìí sí máa lọ fẹjọ́ àti gbọ́ àtàìjà bá ṣe máa nù fẹ́lẹ́fẹ́ ilé fún àmì ìmọ̀ fin lẹ́gbà ìmọ̀ fin tí ń ta tí ẹ jẹ́ àfáànà ẹ̀ máa calm down ẹ máa calm down ó yẹ kó bá ṣe ọkàn náà ni o Wàsílò máa fún ẹ lówó kó fi tàjẹ̀ bú màmá fún ẹ lówó dé bá lọ sọ. ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fàyọ̀ sẹ́kùn dẹ̀rín ibi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ ìgbéga ọpẹ́. àlèmúdà bínú lọ́lọ́run mi ọba olùyà ṣẹ́rí ibi tá à ń lọ yìí tàbá ti débẹ̀ àwọn àfáà ẹ̀ nígbà fún wọn tó ń ṣe bọ́ ṣe máa ń ṣe ni wọn àwọn àfáà ẹ̀ bọ́ ṣe máa ń ṣe ni wọn. Wa alaikum salam. Islam yóò wà ní bàjẹ́ kò bàjẹ́ nígbà anábúwà Muhammad kò bàjẹ́ nígbà yìí ní àfà ẹwò ṣáyé ní mò ń lọ níbi tí mo ti fẹ́ rà fún mo fẹ́ fi ṣí o tó bá dìrò lẹ̀ mo bá rí Wàjíbù kí ló ń ṣe yìí ni Wàjíbù bá ń jẹun lọ́ọ̀sọ́ àwẹ̀ Wàjíbù ọmọ àfẹ́ ọkọ̀ ọmọ ká máa jẹun lọ́ọ̀sọ́ àwẹ̀ orí ni kí ni pé ṣé kò máa wà jẹun ni ṣé kò wọ́n kú ni mo dà lẹ́nu ẹ pẹ̀lú bóun àfà wa bó ṣe máa ṣe wá sí tó máa tó wá sọ́nà nínú ẹ̀sẹ̀ anábúwá mọ́ sọ́nà lọ́wọ́ sọ́nà ló bá jẹun ló wá ibẹ̀ èmi aṣọ fún àfà òun mo bá tún lọ ni mo tún lọ nígbà máa gbójú sókè mo bá tún rí àlímọ̀ àlímọ̀ kí ni lè tí wọ́n lọ tún ṣe yìí àfà bẹ́ẹ̀ bá rí ewédú yìí bẹ́ẹ̀ ló ń kọ́ kò tẹ̀ tí jú pé ọmọlé ìkéwò òun lélẹ̀ yìí dandan lọ mọ́sálásí kọ́ náà òun lélẹ̀ bẹ́ẹ̀ ló mú àbàbà tó ń kọ́ bẹ́ẹ̀ ló ń kọ́ tó ń kọ́ àlímọ̀ níwájú mi lọ́sọ̀ àwẹ̀ ó ní ẹ kí ni ṣé kó máa jẹun ní mo bá rí bẹ́ẹ̀ èmi ò sọ fún àfà àgbọ́ nítorí àfà gbogbo nǹkan tó fi ń kọ́ wa nílé kí ó ní gbogbo ẹ̀ pé ká máa rìn ní ọ̀nà ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀hún wá ló ń jẹun òun ni wá sọ fún yín o kó tó ní kó gba ìsìlámù mọ́ jẹ́ mọ́ wa lórí òun ni wá sọ. kí lẹ́yìn rí sí tí àbá sọ. tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ wá rí àwọn méjèèjì tó jẹ́ pé wọ́n ṣe ń ṣe kòrókòrò àbí bá tó jẹ́ pé ó ti rí bẹ́ẹ̀ kò sí ní ta fẹ́ ṣe ẹ lọ pé àfáà Wàjíbù ẹni kí wọ́n rí wa àti Ajá Àlímọ̀ ẹni kan wọ́n rí wa tó bá ti di àwa ń lọ bì kan báyìí bóyá ní program tá ń lọ tá bá wá dé ní after lẹ́yìn asiri àwà rí kò jù bẹ́ẹ̀ lọ a pàdé yín bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ Ajá Àlímọ̀ àwa la ránṣẹ́ pé yìí agbẹ́pẹ̀ ń jẹun lọ́sàn-án àwẹ̀ kí ló dé. bẹ́ẹ̀ ni àfa mo rí nǹkan àlejò mi. ẹ̀rí nǹkan àlejò mi lè fi jẹun náà. tí àfa Wákìlì fi rí yín pẹ̀ ń jẹun lọ́sàn-án àwẹ̀. orí àfa Wákìlì o mi ì tiẹ̀ fojú báyìí kan àfa Wákìlì àfa Wàjíbù ni mo rí. ẹ gbọ́ àfa Wákìlì. kì í ṣe pé mo rí Ajá náà bẹ́ẹ̀
Wàjíbù ló sọ fún mi pé òun rí ajá nígbà tó ń jẹun ló jẹ́ kóun náà máa jẹun. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ṣe rí nígbà tí mo wo táì láti ìgbà tí mo ti jẹ sàárì báyìí ni mo ti bẹ̀ sí ń di àwẹ̀ mú ṣinṣin mo dì í mú ṣinṣin bí mo ṣe di àwẹ̀ mú nígbà wá tó àwọn abẹ́ àkókò kọ̀ọ̀kan mo wá wò pé ó yẹ kágo 6 àti lù ó yẹ ká ti ṣínú àti ìṣínú kí ló ń ṣẹlẹ̀ báwẹ̀ ṣe ń gbò mí ni mò ń gbọ́ àwẹ̀ ń gbò mí ni mò ń gbọ́ àwẹ̀ ó tó stage kan èmi àtàwẹ̀ bẹ́ẹ̀ sí ń gbóra wa bẹ́ẹ̀ mo ti wá wò pé kí ló ń ṣẹlẹ̀ kí ẹmọ àwọn àlèmọ̀ jírí Ọlọ́run a máa ń fẹ́ kí àwẹ̀ wá dúró gidi bí mo ṣeré jáde kúrò lérí ibi tí mo ti ń jáde lọ́wọ́ mi ìtẹ̀ tí bọ́ta tí mo ti rí àwọn ajá àlèmọ̀ ọmọkọ̀ ní ajá àlèmọ̀ lọ́sùn àwẹ̀ àwùsù bí láì ní rí rẹ̀ ká má rè ṣù lọ́ba ní torí pé àwọn àlejò common àlejò lásán lẹ́ni lẹ́wà nítorí ẹ̀ máa jẹun báwo kó dáa o kí àwẹ̀ tèmi tó strong kó má bá ṣubú o èmi náà bá lọ gbé oúnjẹ bá gbé kaná pé ìgbà tí àwọn tí lè ní àlejò tí kò dẹ̀ bá àwẹ̀ wọn jẹ́ kò lè bá àwẹ̀ tèmi náà jẹ́ nìyẹn n bá jókòó tí bá bẹ̀ sí jẹ́ òun jẹun lọ́wọ́ ni wàkílù wa rí mi wọ́n á sọ mú ní nígbà tí ájì àlìmọ̀ tí wọ́n ti ń jẹun lórí méjì àlejò lọ ní èmi náà sì lálejò tèmi náà. tó bá wá tẹ̀ wá jẹ́ pé ẹ rí nǹkan àlejò yín ṣé wá yẹ kẹ́ wá ṣe bẹ́ẹ̀. ájì àlìmọ̀ tó bá rí bẹ́ẹ̀ náà yí pé ẹ rí nǹkan oṣù yín lọ́sàn-án àwẹ̀ pípẹ́ fẹ́ jẹun kì wá ń ṣe nú iwájú ìta lẹ́wà gbóúnjẹ sí tẹ́tì máa jẹun ẹ̀yìn máa jẹun níwájú ìta ẹ gbóúnjẹ sínú ilé tẹ́ màmá jẹun yín kì í ṣètàlẹ̀ tí wọ́n máa jẹun ẹ má ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ń tẹ́ǹtì àwọn tó jẹ́ pé ó láwẹ̀ ẹgbẹ́ ẹlòmíì kò kí ń fẹ́ rí èèyàn wípé kó máa jẹun lọ́sàn-án àwẹ̀ pé oúnjẹ ti dẹ̀tọ́ fóun gan ni láti jẹun lọ́sàn-án àwẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ jẹun lọ́sàn-án àwẹ̀ gbóúnjẹ sílé tẹ́ rí pé ẹ̀ láwẹ̀. kí ẹ sì mọ wá fà èmi gan mo ti gba àwẹ̀ báyìí àwẹ̀ yẹn ó ṣubú ó fẹ́ ṣubú mo nírọ́ bó ṣe ń gbòmí ni mò ń gbó. àfà oúnjẹ tí mo rí sí àwọn. ṣe rí àfà Wàjíbù yìí àti àfà Wàkílù àwọn gangan la ní láti bá sọ̀rọ̀ o torí pé àfà Wàjíbù ní àwẹ̀ ń gbó òun ń gbó àwẹ̀ ń gbó òun kí ni kàtìkàtì tó ń bá káàkiri eléyìí náà tó wá fẹ́ sọ tiẹ̀ ó ní òun kò rí ajá àlímọ̀ fúnra rẹ̀ òun rí àfà Wàjíbù lórí ilé ó wá ṣà ń sọ kàtìkàtì lẹ́nu intenso bójúmù lọ́sàn àwẹ̀ ẹgbọ́n tá anábíwa Muhammad sọ ni sallallahu alaihi wasallam anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá ó ní iyyakum wal asada fa innal asada yakulu al hasanati kama takulu narul hataba ó ní ẹ̀rí ìmá sọ̀rọ̀ ẹni lẹ́yìn ìmá ṣe kéta àbòsí gbogbo ohun tẹ́ ń ṣe tẹ́ẹ̀rí ń tí ẹ̀rí ajá àlímọ̀ ẹ̀ ń sọ pé ẹ̀rí ní tẹ́ ń ṣe yẹ ó dà gẹ́gẹ́ bí kama takulu narul hataba ó dà gẹ́gẹ́ bí kí adá iná sílẹ̀ báyìí ká wá kó igi sínú ẹ̀ kí iná máa jẹ igi ẹ̀rí bí iná ṣe ń jẹ igi yẹ bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ dáadáa tẹ́ ṣe bẹ́ẹ̀ ni ó ṣe ń lọ o ẹ lọ yíwà padà o ọ̀sán àwẹ̀ la wà o inú àwẹ̀ la wà o ẹ lọ yíwà padà o àfà Wàjíbù àfà Wàkílù ẹ̀yin máa rí bá sọ̀rọ̀ ẹ lọ yíwà yín padà o kọ́lọ́run bá lè ṣe kíni kó lè ṣe dáadáa fún wa àníjẹ̀bi o àlùbáríkà Nábì Muhammad Ọlọ́run yóò sì gba àwẹ̀ wa ẹ tún fẹ́ sọ̀rọ̀. Láyé aṣẹ̀dá mímọ́ wáyé ó ṣeun tó